Africa Content TV. Àṣekárí ní kí lè yàrá ìbí ara. Fọ́n tó ṣẹlẹ̀. Ìyẹn ní kí ẹ̀kọ́ lè bá tó. Àwọn tèmi ní kí èjì bọ́yá. Wọ́n kọ́ ọjọ́ kan. Wọ́n náà kan. Wọ́n fẹ́ràn ẹ̀kọ́ pàṣíjú wá. Àmọ́ kò sílùú. Àwọn ọmọ táwọn iye òsàlà tó pọ́n. Kò sílùú. Àwọn ọmọ táwọn iye àlàbí ojúmọ́ra tí wọ́n ò sí òhò láwọn bákà àlàbíà. Ẹni tó pè mí lélẹ̀ sí kí apá ẹ̀ka rí lọ́jọ́ Jímọ̀ tó kọjá 16th of May 2025 nínú ọ̀ọ̀lù ló gbà ó gbé wá sínú ọ̀ọ̀lù aláàbò kọ́lé. Àwọn èrò rẹpẹtẹ tábà ọkọ̀ so live and direct wọ́n fẹ́ tó ìdájì ike tọ́bẹ̀ níbẹ̀ lọ́jọ́ láti rí pàṣẹ sójú. Àwọn security tó ń gbà wọ́n jọ rí pàṣẹ. Torí tí mo pàwé léyìí, gbogbo àwọn tó ń bẹ níta tọ́bẹ̀ wọlé sínú wọn. Pàtí ti bàjẹ́. Ẹ̀jẹ̀ sọ pé maximum security. Wọ́n tún gbé screen TV. Wọ́n tún gbé síta fún wọn. Ṣùgbọ́n kò tẹ́ wọn lọ́rùn wá àti ọkọ. Wọ́n tó rí Pasuma àṣojú lọ́dọ́. Ṣọlá ní sọ́wọ́ náà ní àlàyé. Ibi náà ti tira wọn kí security àwọn fẹ́ wọlé security ọgbà àwọn fẹ́ wọlé security ọgbà àwọn ọmọ ikú tó ń bẹ láàrin wọn kúnlẹ̀ àbáríkà àlàyé jí wá àwọn kò dá nínú ẹwà nínú ìrẹsì àwọn náà ń ju kò láti ta. Òkè tọ́jú lọ́dọ̀ gas ọmọ bọ́ọ̀sì. Àwọn bá ń bọ̀ ìdíbà so, ọmọ tọ́jú, ló bá windscreen. Ilé ìsìnbà so jíbá, ìṣòpé wọn yìnbọn bá so. Ẹni tó ṣe fún ṣọ́bà sórí fídíò yẹn bá so, ó wá pọ̀ ló wà ní aláìwí. Ẹni tó ṣe fún ṣọ́bà ẹni tó ṣe fún ṣọ́bà sórí fídíò yẹn bá so. Òun wá fóònù àsìnàlà àbí ojú wá. Òun wá fi àsìnàlà àbí ọkùnrin ẹ̀yìn búlọ́gà sí ooo. Ẹ̀ṣiṣẹ́ tó máa mórí pípẹ́ wá. Ẹ̀ṣiṣẹ́ tẹ̀ máa fi gbàdúrà. Ẹ má forúkọ Ìkirè jẹ. Ìkirè tẹ́rí ìyẹn àwọn aláyé bẹ̀ níbẹ̀. Àwọn èèyàn gidi bẹ̀ níbẹ̀. Àti pé kò sádùúgbò kan. Táwọn ọmọ ikú òsínlẹ̀ àgbàkalà àbí ọkùnrin bá tó. Padà ní àgbo. Wọ́n yìnbọn, wọ́n àtàkì wà. Gbogbo ọgbà tọ́jú kó yẹ pàṣẹ. Àwọn bẹ nínú hall. Ìgbà tí ẹsẹ̀ tà ń ṣeré lọ́wọ́. Fún Prince Wasiu Adébọ́lá Àjànàkú. Bàbá ọlọ́rẹ̀ ò lọ́jọ́ ọ̀yàn ní pàṣẹ. Kò sẹ́ni tó àtàkì náírà bí o. Àwọn tí kiri wọn ò lè ṣe bẹ́ẹ̀. Wọ́n fẹ́ràn pàṣẹ. Wọ́n láì kí pàṣẹ. Ìjọba gbogbo ẹ̀yìn tẹ́ wá dúró bẹ́ẹ̀ wà pọ̀ sáà wọ́n yẹ àbákalà bí o kò ṣe máa rí bẹ́ẹ̀ ẹ ṣeun thank you ẹ ṣeun ẹ̀yin tẹ́ lè pè wá ẹ̀yin tẹ́ bá àwọn ọmọọṣẹ́ ẹ̀ pàtó láti ṣẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n yẹ àbákalà bí o wọ́n ṣeun ẹ̀yin ẹ̀fẹ̀ ẹ̀kún àfi ṣe gbogbo wa wọ́n fẹ́ àwọn bá a ṣe.
ẹ má jáyà ẹ má panic nígbà máa ṣe máa so. láti ẹni ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn ìfọ́jú báyà o. àbúrò mi ìṣòro wọn bá a sùn àlọ́. àdúrà yìí àdúrà àwọn àfáà òdòdó àtàwọn òwe ní ẹgbẹ́ tó bá so. àdúrà àwọn àfáà òdòdó àtàwọn òwe ní ẹgbẹ́ tó àtẹ̀yìn lólùfẹ́ ọ̀ nípa kan lè ṣe bàṣẹ wà ọ̀kan wọn náà. láàrin àpẹ́pẹ́pẹ́ láàrin àpẹ́pẹ́pẹ́ ẹ sì máa gbádùn ọ̀gbìn dáadáa. For good 30 years ẹ sì máa fi gbádùn náà.